mo ti jìyà mo ti ṣan láàrú nílé ayé. Omi ẹkún mi ní òwúrọ̀ lọ́sàn-án àtàlẹ́ papọ̀ mọ́ra wọn. Ìyọ́dá kémi ò jìyà kí tún ṣe báyẹn gbọ́rún lọ. Kí ìṣòro wá pa mí sí Ọlọ́run ṣọlẹ̀ dá. Yoruba Nation ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́. Ẹ kú ojúmọ́ gbogbo ènìyàn. Gbogbo ibi tó wù kó máa gbọ́ mi wàá rógolù tèmi. Good morning, how are you? Àánú Ọlọ́run Elédùmarè á bá gbogbo ènìyàn gbé. Mutiu Adéníyì ayé ò ní pa yín o. Ẹ káàárọ̀ ẹ máa bá mi jà á síta. Ṣó yẹ kí a dúró ìṣòro àti wàhálà tá ń là bí a ṣe ń pariwo? Ṣó yẹ kó já sásán lórí ilẹ̀ Yorùbá? Mami máa pẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé a ò ní gbà a ò dẹ̀ ní sinmi n tó lé ní. Ṣayé ìlú kì í jà. Má ṣe ń lu ayé ìlú tí ìlú fi ń ya. Wọn ò gbọ́dọ̀ lu ayé ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀. Ẹ já múra o, ọ̀rọ̀ rẹ̀. Ẹni wòlíì tún jáde, èmi á máa sọ fún ènìyàn pé wòlíì tẹ́ ẹ bá rí tó bá wọ àárín ìlú nǹkan méjì ló máa ń bá wá. Ọ̀rọ̀ ń bọ̀, mami Yoruba Nation la fẹ́ o, tètè máa gbọ́ báyìí. Bánjí Adéwùsì Wàrógolù Abíọ́dún Dàpọ̀ Músà. Ǹjẹ́ ó yẹ kí gbogbo ayé wa pawọ́pọ̀ ká wá borí wa? Ogun ò lè borí ilẹ̀ Yorùbá. Àwọn tá à ń jà fún, àwọn tí wọ́n ń wò wá, ọjọ́ mìíràn náà tún gbé jáde. Mami tètè máa bá mi fáìtì náà ká máa wọlé. Ẹ gbúdọ̀ pín ọ̀rọ̀ yìí kiri. Àṣẹjáde Elédùmarè ti rán mi fẹ́ jáde síta láàárọ̀ yìí. Gbẹ̀ngà wàhálà ànúgbà. Bùsítáyọ̀ káàbọ̀ ẹ kú ojúmọ́. Inú mi ń dùn bí gbogbo ènìyàn ti jí sálàyé. Ẹnjìnìà Gbádé Babalógun, God bless you. Bẹ́ẹ̀ni, ojú ọ̀tí wa tá a bá gba ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n Ọlọ́run mi májẹ̀mú wà ńbẹ̀. Àyàfi ẹni tó bá máa sọ ẹ̀mí rẹ̀ nù ló máa yí májẹ̀mú náà padà. Tẹ́ ẹ bá ti lùsì àkókò tá a wà yìí 21 years míì ni Yorùbá máa lò nínú ìyà mo ti sọ ti pẹ́. Ìyẹn ni pé ó tún di sẹ́ńtúrì àwọn mìíràn kan tó tún rí ìjọba pé ilẹ̀ Yorùbá fẹ́ dìde fún ìjàgbara. A ní ìdí ìsọ̀ksọ́rì ẹ̀yin tá ń ṣe rádaràdá lọ́wọ́ tó gun ọ̀run sọ pé ń ṣe rádaràdá lọ́wọ́ báyìí. A ní ìdí ìsọ̀ksọ́rì o. Máa bá mi dà á síta ìwọ tó o bá mọ̀ pé a ò ní ìdí restructuring máa tẹ̀ pé no more restructuring máa jù síta fọ́ìsì rẹ́jọ́ máa lọ a ní ìdí restructuring mo mẹ́yẹ bọ̀ lápò ni mami máa pín. End Nigeria now. Bùsọ́lá ẹ má bínú pé mi ò kí ènìyàn. Gbogbo yín ni mo kí àlàáfíà Ọlọ́run kó bá yín gbé. Wòlíì kì í wá sáàárín ìlú nínú kó wá súre àbí kó wá gẹ̀gùn torí ara mi jáde láti yọ ayé àwọn ènìyàn tó ń da ìlú irú láti lè jẹ́ ká jẹ́ ní ilẹ̀ yìí. Yorùbá Nation la fẹ́ o.
Bàbá Akíntóyè Yorùbá Nation la fẹ́. Ọbásanjọ́ Yorùbá Nation la fẹ́. Ojúyọba Yorùbá Nation la fẹ́. Ẹ̀yin lọ́ba tá ìgbìnà Yorùbá Nation la fẹ́. Ó ti tún jáde wá láàárọ̀ yìí. Máa tẹ Yorùbá Nation la fẹ́. Sunday wàhálà àánú gbà. Adésọ̀yà. Bẹ́ẹ̀ ni ojú òní tiwa gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ń jà fún ìlú yìí. Ṣé tómi ojú ni àbí tẹ̀wọ́n tí wọ́n pa tẹ̀wá ní restructuring ló tún kàn báyìí láyé a ò ní gbà. Máa tẹ Yorùbá Nation la fẹ́ náà. Ẹ bá mi ránṣẹ́ sí gbogbo èèyàn pé Yorùbá Nation ni. Sunday Igboho Yorùbá Nation la fẹ́ o. Koiki Yorùbá Nation la fẹ́ o. Ẹ̀yin ti ṣèjọba tí lódìndín ọdún mẹ́jọ Ọbásanjọ́ kí ló wá dé. Èmi ò bẹ̀rù ènìyàn bí kò ṣe Elédùmarè tó pè mí tó rán mi níṣẹ́. Ọlọ́run kan ṣoṣo ni ẹni tí gbogbo ayé ń bọ olóní ẹ̀mí ọba olóṣì lọ́kàn ìjòyè. Ọlọ́run àwọn ajíhìnrere. No going back. Mo ti sọ fún ẹ pé ẹ ti kọwọ́ bọlé oyin mọ́mì ó gbúdọ̀ táyìn. Ẹ ti fọ́lé agbọ́n ó gbúdọ̀ táyìn ni. Ẹ ti ta kánírù mọ́lẹ̀ ó gbúdọ̀ sàn yín. Gbogbo àṣírí ìkọ̀kọ̀ yín a máa tú síta. Àwọn tá a ní kó tìrì lẹ́yìn ẹ̀gún náà mú sọ́wọ́. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé lẹ́ni àwọn tẹ́ ń rò kó ń sọ́pọ́ọ̀tì yẹn nǹkan mìíràn náà gbéṣe ní kọ̀kọ̀. Ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ ti gbowó àṣírí yín wà lẹ̀. Gbọ́ mi dáadáa ẹ má ì tí ì pè wọlé báyìí o. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbowó ìjọba Ọlọ́run ti rí yín. Nítorí Elédùmarè ni. A gbúdọ̀ ṣẹ́gun ọ̀tá. Màmá, o gbúdọ̀ ṣe kíni? Ẹ gbúdọ̀ ṣẹ́gun ọ̀tá. The Bluetooth device is ready to pair. The Bluetooth device is connected successfully. A gbúdọ̀ ṣẹ́gun ọ̀tá. Gbogbo ọ̀tá alénimọ́lẹ̀ ni. Gbogbo alágbára ìkọ̀kọ̀. Gbogbo àwọn alágbára ibi tí wọ́n ń pera wọn lénìyàn tí wọ́n kì í ṣènìyàn. Mami, ẹ ṣáà wò, mo kí gbogbo èèyàn lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́. Ẹ jọ̀ọ́ láì jẹ́ Ọlọ́run mi, ta lè pa lọ́mọ? Kínú rẹ̀ dùn. Ìsọ̀ksọ́nì tẹ́lẹ̀ ń fẹ́ tẹ́wọ̀n àwọn Fúlàní, àwọn Málà tí wọ́n ní wọn ò ní gbé ìjọba orílẹ̀-èdè lẹ̀. Àbí etí inú yín di ni. Ẹ lójú ẹ ò fi ríran. Àwa tá a ti ẹ̀já fọ́jú gan-an a tún ríran jù yín lọ.
arọ tó ń wà lórí ìjòkó gan ó ti ń ra wheelchair láti fi máa sáré nígbà tó bá ṣẹlẹ̀. ẹ wo zenith lára àwọn ará zenith ọmọ Ẹdó tó gbéra láti Ẹdó pé kò fẹsẹ̀ rìn ojúgbó kó tó dé Àbújá lánàá méjì làwọn ajínigbé tá àtàkì ẹ̀ pẹ̀lú seriously láti yìnbọn sí mọ́tò. lára àwọn tó ń sọ ìbọn bàkan nínú kékeré lókùn kó gbẹ̀mí mi àìmọye àwọn tó sọnù nínú ìrìnàjò náà. mọ́mì èmi ń kọ́ tí mi ní escort. ìwọ ń kọ́ tí kò sẹ́ni tó fẹ́ ṣọ́ ẹ̀. àwọn bàbá wa lábúlé ta ló fẹ́ ṣọ́ wọn? àwọn màmá wa lábúlé ta ló ń ṣọ́ wọn? àwọn ọmọ wa tá ń lọ léèwé ta ló ń ṣọ́ wọn? Ọlọ́run mi sọ pé tí mi ò bá ṣọ́ ọgbà náà ẹni tí ń sọ ṣe lásán ni. kò sí ààbò kan bí kò ṣe ààbò Elédùmarè. bàbá Ọbásanjọ́ ẹ jẹ́ kí bàbá ó sanjọ́ ẹjọ́ wo ló sọ fún wa tó wá jẹ́ ẹ̀yẹn ló kù nísìnyí torí pé tó bá tún yá sí o ẹlẹ́à tó ń bọ́ àwọn tó ń gbèjà wa. ó ti sọ fún yín wòlíì lèmi kò sẹ́ni tí mi ò lè báwí torí pé sàpátá sẹ̀rẹ̀ là sí tán èyí tó bá ti lé lálejò ó ti di takò arapa. èmi á ṣe wá bẹ̀rù ènìyàn tí màá wá sọ pé torí pé kí n bá bẹ̀rù ènìyàn kí n má bá sọ̀rọ̀ kí alágbára ayé má bá pa mí kí sójà ayé má bá nà mí kí ọlọ́pàá ayé má bá fọ́ mi lójú kí n wá máa dákẹ́. òjò pátá pẹ̀lú jẹun etí ẹ̀. àìtóró ọmọ níṣẹ́ ni sọ pé lọ́ra kàrà kọjọ jẹ́. ǹjẹ́ mo tọwọ́ Samuel sọ pé kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé ọmọ àgùntàn ta ni mo gbà ta ni mo gbowó lọ́wọ́ làkúlàkù bá ba àwọn ta ni kí n má sọ̀rọ̀. ǹjẹ́ èyí lẹ fún mi lóhùn? ẹni tó dá ayé tó dá ọ̀run tó dá ilẹ̀ tó dá òkè tó dá ohun gbogbo tí ń bẹ nínú ilẹ̀ àti ní ọ̀run. mami ó nìkan ló lè dá mi dúró. ṣùgbọ́n ó ní kí ẹnikẹ́ni kó má ṣe dá mi dúró tó ní mo ru àpá Kristi kiri. nítorí pé tá a bá jà fitafita ó yẹ ká mọ tá à ń jà lé lórí. táwa ò bá rí òkodoro a ò ní bọ́ síta láti máa sọ̀rọ̀ torí a kì í bẹ ẹnikẹ́ni jẹ́. bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá bá ẹnikẹ́ni jẹ́ tó máa ṣe tẹ̀bọ̀lì àgàdálẹ̀ àlà ó ní ẹnikẹ́ni tó bá bá ènìyàn jẹ́ ó ní a ó bà á jẹ́ ìjọ tó bá ti dẹ́kun àti ìbánijẹ́ a máa bà á jẹ́ kalẹ̀kalẹ̀. èmi kúrò lẹ́ni tó máa rà bú àbí kí lẹ́ máa ń pè tó máa mú ilé àtàmà àtàmà. èmi sọ fún yín tẹ́ bá ní iná ń jó lórí omi ẹ lọ ké ẹni kí n ké irú ẹ̀ wá máa kó fún yín. àbí látijọ́ tẹ́ ẹ ti mọ̀ mí mo tọrọ owó lọ́wọ́ yín àbí mo bẹ̀rẹ̀ kankan ju orí ètò yìí pé ẹ máa ran ètò yìí lọ́wọ́ kó máa lè tẹ̀síwájú. mo dẹ̀ ń hùwà agbára tí mo hù. mami ẹ rò pé nǹkan kékeré ló ṣẹlẹ̀ ni but I really thank God for my life. ọlọ́run ni mo dúpẹ́ lórí ẹ̀mí mi kì í ṣe ènìyàn. mo tún dúpẹ́ lọ́wọ́ ènìyàn torí pé a kì í rí èèyàn tá a bá ti rẹ́ni lẹ́yìn tá a bá rẹ́ni lẹ́yìn àpòbọ̀. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ràn mí lọ́wọ́. ó ṣeé ṣe tí àǹtí yẹn ò bá lọ sanwó general hospital yẹn kó jẹ́ pé ojú yẹn á tún yíbò padà. kò dẹ̀ ká mi lára ní tí mo sáìn kọjá tí mo sáìn pẹ̀lẹ́dà mi ni ní tí mo sáìn pẹ̀lẹ́ Ọlọ́run mi ni. ṣùgbọ́n bàbá Ọbásanjọ́ mo wá pẹ̀lú wọ́nì. ẹ̀sà bàbá grandpa mo fún yín ní wọ́nì. Ayọ̀ Adébánjọ mo ń wọ́nì wá sórí tó bá máa di àṣálẹ́ kùtùkù máa sọ gọ́ngọ́ á sọ o òkìkí akàn ẹ̀mí mi máa jà fún wa gbogbo ayé á mọ̀ o. lọ́wọ́ tí mo wà yìí
ogun ọ̀run gbúdọ̀ gbìnà yẹn mo sọ fún yín mo ní lẹ́yìn ìgbà kẹta tí mo bá wọ òkun yẹn lọ orílẹ̀-èdè tí ẹ ń pè Nàìjíríà á gbóná jọjọ mọ́ ẹnikẹ́ni àtòrí pé àwọn amòkùnṣèkà ilẹ̀ máa gbóná mọ́ wọn. You are now asking for instruction. Ṣé ẹ ò ti ṣèjọba tiyín ẹ máa lọ́dún mẹ́jọ ẹ lọ wo Ọ̀tà bàbá Ọbásanjọ́ ẹ̀yin lẹ sọ pé Ọ̀tà ẹ̀yin lẹ sọ pé ọ̀nà oko ni have you done it nínú ìjọba ẹ bíríìjì over bridge tó ṣe sí Ṣàngó for the first time bridge in Ogun State wọ́n kọ́ ló máa parí ẹ̀ wọ́n máa gbé fún contractor mímọ́ ni ẹ wá lẹ́wẹ́nu bíríìjì ọ̀hún lẹ́ni kòtò ọ̀run ni o tó o bá mọ mọ́tò wà tó o bá fẹ́ gun bíríìjì ó ṣeé ṣe kí sọ́ǹbù mọ́tò ẹ̀ kó gbálẹ̀ kó dẹ̀ bàjẹ́ dànù láti wọ̀ ń bí pàtí kúrò ń dálé mọ́ lọ sí dálé mọ́ títí dé ẹnu bíríìjì tá fi gbà lọ sọ́nà ìjókòó ìyẹn tún dúró bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ tó fẹ́ sọ̀kalẹ̀ lórí bíríìjì lọ sí jọjú ẹ lọ wò ó títí dé ṣúgà títí dé kí lórúkọ tíbi tí àwọn onítìpà yẹn máa ń dúró sí àwọn Julius Berger ń ṣe mánéjẹ ẹ lọ wo kòtò ọ̀run tó wà ń bẹ tó jò bá rọ̀ mami river Niger yájú lára ẹ̀ ni you are now talking Babylon talking thousands bàbá ẹ ti dàgbà a mà pé ògo ilẹ̀ Yorùbá nìyí yes because ẹ kò bẹ̀rù ẹnikẹ́ni láti sọ̀rọ̀ but ìyí tí Yorùbá bá fẹ́ lákòókò yìí ẹ̀yin náà lẹ́fẹ̀ẹ́nu yín sọ wípé ìjọba tẹ̀yin ṣe ó sì ní ìdáríjì tábà ní ká máa kó síwájú Ọlọ́run pé àwọn tó wà ń bẹ̀ ìjọba tí wọ́n ọ̀run àpáàdì ni wọ́n máa lọ bàbá Ọbásanjọ́ ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. I'm still respect you as elderly man as a grandpa to me. That is why tí mo sì ń ṣe pé bàbá ṣùgbọ́n ìjọ tó bá fẹ́ jẹ́ kí ìyọ tọ́lọ́run bá ní ìyọ bàbá kúrò ó máa lẹ́yìn o èmi ò mọ tó ń jẹ́ òwú ní sì mọ tó ń jẹ́ ẹbọra torí pé tẹ bọ́ra tàlùjànú náà ṣe kí ni o náà ń kúnlẹ̀ síwájú tèmi tá ń gbọ́rọ̀ aláṣẹ ayé lèmi ẹni tí Elédùmarè rán wá tó ní kí n wá tú kí n wá dè kì í sọ̀rọ̀ ìgbéraga mànàmáná ni mí tẹ́yìn kan ò lè ṣíjú o ìjì ńlá ni mí tẹ́yìn kan ò lè gbé bẹ́ẹ̀ bá gbé mi ẹni bá mi kùkù tí ara ẹ̀ lómi ẹ máa bá ẹ mo wí fún yín tẹ́ ẹ bá wá pé ẹ ò ní lọ pé ní ìṣègbéraga o pàdé mi lọ́nà kò gbèjì kájọ fà á Ọlọ́run ni mo gbójúlé ẹ ti rí gbogbo ẹ̀tẹ́ ìsọ̀sọ̀kúsọ̀ pásọ̀ yẹn máa lóògùn oògùn ni wọ́n àwọn èèyàn tó ń wá mi wá tán rí mi wọ́n rí ibi tí mò ń gbé I'm not fearing ibi tí mò ń gbé náà ni mò ń gbé ẹ̀jẹ̀ mọ́ bẹ̀ àbígbàtẹ́ wọlé rí gbà tí abẹ́rẹ́ lọ́rùn kódà omi mi ṣe pẹ́pẹ́ sínú yàrá gan ṣùgbọ́n ẹni tí mo gbójúlé ó ju gbogbo ayé lọ Yoruba Nation now mami àfi tó bá fẹ́ sọmọnù ló máa ló ń fẹ́ padà nítorí pé Ọlọ́run kì í sọ bẹ́ẹ̀ kó lóun ò sọ bẹ́ẹ̀ àyàfi kó máa sọ pé ká má rí lóòótọ́ Ọlọ́run á máa ṣẹ́ǹjì Ọlọ́run lè yí ìpinnu ẹ̀ padà láti àkókò tó kù tó bá wù ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe ń sọ̀rọ̀ yìí Ọlọ́run sì dúró lórí májẹ̀mú rẹ̀ pé ilẹ̀ Yorùbá ṣe kíni ó sì ń lọ síbẹ̀ tí ó bá jẹ́ pé ayé tó ti dà á kí ẹ wá wo lè apárí ọmọ Yakuba Dàpọ̀ Abíọ́dún wọn náà sọ ń bẹ́ẹ̀ lánàá ó ní nígbà tí wọ́n bá lọ́dún mẹ́jọ tán lórí àléfà ó gbọ́n púpọ̀ nù ìwọ wá di pásítọ̀ má ti wá dé ohun rádaràda wẹ́ olùṣọ́ àgùntàn lẹ́yìn ẹ máa sọ náà ni wò ó wòlíì lọ wò ó tí mo bá wò ó fún yín kò ní dáa rárá
torí pé mo ti sọ fún yín gbogbo ẹni tẹ́ kóra yín jọ tẹ́ ní ká lọ bá mi nínú ilé yẹn ọwọ́ yẹn máa fi sí ọmọ alọ́kọ́dún yìí tó parí bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè. èmi náà rèé o kò sí ní tó ṣe mí mi ò kú mo tún yan fanda lójú apẹ̀gàn bí ọ̀pọ̀lọ́ ti ń yan lójú ẹlẹ́gúnsí ò gbọ́dọ̀ yín látà immersive God. I don't want anybody to talk about mine. Mo ti sọ fún yín fi story mi lẹ̀. Let's face Yoruba Nation. When it is done, I will reverse. Ẹ lè má rí mi lórí social media mọ́ gan. Ẹ lè má máa bí tí mo wà mọ́ gan. But lákòókò yìí tọ́lọ́run bá ti sọ pé bí ọdún ọmọ fún mi nìṣó mo ṣì ń lọ ni. No one will stop me. Be saying bóyá voice ló lè sọ bóyá message ló lè tẹ̀ bóyá anything tó bá mọ̀ pé o lè fi ṣe lórí social media lórí Twitter lórí kílẹ̀pẹ̀ Instagram lórí YouTube lórí Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ máa dá síta Yoruba Nation la fẹ́. Ẹ jẹ́ kí àsíá yẹn kó máa lọ ẹ jẹ́ kórin yẹn máa lọ bóyá orin ló lè fi tiẹ̀ kọ Yoruba Nation la fẹ́ bẹ́ẹ̀ sí ṣe báyìí ntọ́lọ́run ní ká lọ ṣe báyìí nìyẹn. ẹ yí sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ má wetí fọ̀ ìwọ ló ń fún ara rẹ lákòókò Ọlọ́run ò tí ì jẹ́ pé kẹ́ ẹ sinmi. I don't know why people are giving the time for the ẹja méjì ni mo ń ṣe program. Yes, Bíbélì ní láìsí iṣẹ́ ó ní òkú ni. Mo appreciate yẹn tẹ́ wà ní diaspora Adunidayo wàhálà ànúgbà. Mo appreciate yín. But now kò sẹ́nikẹ́ni tó fún mi lákòókò pé kí n má bọ́ta àfi tí ma fẹ́ sìn lọ́lọ́run bá ní sinmi lókù. Kò sígbà tẹ́mi ò lè jáde mi ò fẹ́ mọ̀ pé èèyàn kan wà ń ta mi ì fẹ́ mọ̀ pé èèyàn kan wà nínú ilé gbàgbé pé èèyàn kan wà ń ta èyí tọ́lọ́run bá rán ẹ ó lè jẹ́ tó bá ti sọ síbẹ̀ èèyàn á lọ wo but because you are looking for followers that is why you are saying lágbájá wà ń ta àwọn èèyàn kí máa kémi lè wọ 1,000 kí wọ́n lè wọ what is the ṣé 1,000 àbí 5,000 lo ní ìdí lákòókò yìí ìyẹn kọ́ ló nídìí o ọ̀rọ̀ tó sọ tá a bá padà gbọ́ la nílò. Because I'm not coming to your program, I won't come to there. Don't comment, but started talking Yoruba Nation. Hello, Mini, Mama, no. I'm not looking for popularity, but I'm looking for Yoruba Nation. No time to check time. Are you understand? No time to check time. We are in front of battle of the war. Àti wà ní front war. We are in the front war. Díẹ̀ ló kù. Àkókò kékeré ló kù. À ń lọ. Ká tó ṣe lẹ́yìn òkun méje yẹn kó tó parí tán, ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ màmá. What are you talking about? Wòlíì tí a bá rán síta, èmi ti sọ fún yín pé inú igbó la ti ń rí wọn. Ẹni tó bá pera rẹ̀ ní wòlíì inú igbó ló ti máa rí. Ọlọ́run gbọ́dọ̀ mú wọnú igbó lọ, ó gbọ́dọ̀ jẹ́ ẹnìkan kó gba inú agijù lọ. He's not that big. I'm a prophet. You now sit down on the road. You now be shouting, come and give me money. Come and do this. No. Àwọn tẹ́ kóra wọn jọ sórí òkè. Àwọn bàbá wà ń bẹ lóòótọ́. Àwọn kan wà ń bẹ oyó ebi lé mi dé ní gbogbo wọn. Ìjọ tó bá kàn wọ́n ọmọ ọlọ́mọ máa yín lọ́wọ́. Ọjọ́ yẹn lẹ máa mọ̀ pé ayé máa sọ yín lókùúta pa. Ẹ kì í ṣèrànṣẹ́ Ọlọ́run lọ́jọ́ náà. Ṣebí ìlú tẹ́ ẹ wà ń bí torí pé jókòó ṣèkó ẹ wà nínú Lagos State ẹ wà nínú Ogun State ìṣẹ̀lẹ̀ ò tí ì kàn yín Yólà nìyẹn ẹ wo bí Boko Haram ṣe operate mbẹ. Mami
Ibo ni Boko Haram bá gba ilẹ̀ tán, ibo ló fẹ́ fi ṣe front wall. Nígbà tí Boko Haram bá gba state wọn, àwọn ń lé fún state, pé wọ́n fẹ́ gba state, mami wọ́n ń wọ state káàkiri. Nígbà táwọn bá rí ibi gbà lọ́hùn, kí náà fẹ́ fi ṣe, kí náà fẹ́ fi build here. They are coming down here láti wá kó àwọn ẹrù wa láti fi build the state tiwọn. And they mean it and they are fighting for it. Ṣùgbọ́n àwọn òpònú gómìnà, àwọn ayírádá gómìnà, àwọn ojúyọbọ àǹkó táwọn náà wọ́n fẹ́ di pírẹsidẹ́ǹtì, wọn iye wọn ò sí láti lè jẹ́ ká mọ̀ pé nǹkan tiwantiwa náà ni. Ṣùgbọ́n ẹ̀ ń kówó, ẹ̀ ń ṣèkómọ, ẹ̀ ń fọmọ fọ́kọ, ṣùgbọ́n àwọn kan sunkún, àwọn kan sun ẹ̀jẹ̀, àwọn kan sọmọ wọn nù, àwọn kan sọkọ wọn nù, wọ́n ń jẹun ẹlòmíràn gbé, ayé wọn wà ń bẹ̀bẹ̀. That is how Bible said to your people. Dàpọ̀ Abíọ́dún, ìwọ tó ló fẹ́ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ní next 8 years. Olóòtú ríran ẹ̀. Ṣé bí àwọn èèyàn ṣe ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ìwọ onírọ́, olè, olójúkòkòrò, òkòwò jẹ. Irú rẹ̀ lóòótọ́. Bíbélì sọ pé èmi ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. Ṣùgbọ́n you know, tó o bá lè, Bíbélì ní tí ìwọ bá mọ òtítọ́, òtítọ́ yóò ṣe kí ni o, yóò sọ ọ́ dòmìnira. Ẹ mọ òtítọ́ lórílẹ̀‐èdè yìí, ẹ kò sọ yín dòmìnira, ẹ̀yin lẹ̀ ń jẹra yín lẹ́sẹ̀. Look at all those mala people. Ẹ wo gómìnà tí mo play ní Benue lánàá. The man falls out with the pay 60 tó ń bá kú òǹkú. Do you call me a kid? I'm more than 50 years now. Àbótorí bó ti ń wò mí tójú mi jọ ti bébì. Tí n bá wá kú, mo wá ṣẹ́kú kú àbí àwọn kan kú lọ́mọ ọdún kan. Àbí àwọn kan lẹ́ni tán kú padà. Why are we be fearing? Gbogbo ń tẹ́ ń ta lọ́fà ni mò ń rí. Ẹ̀tù àti ìbọn tẹ́ ẹ̀yìn àtàyà, you are just wasting your time. Ẹ wo àwọn arúgbó wa ní títì tán tọrọ owó. Ẹ wá ní kí Tinubu máa pín ìrẹsì ká má lọ gbà lọ́wọ́ ẹ̀. Nígbà tá mọ̀ pé ẹ̀yin olórí burúkú tẹ́ wà lókè náà, owó lẹ̀ ń kó jẹ ní ojoojúmọ́. Ọlọ́run máa dáa. Bẹ́ẹ̀ nìyẹn ó dáa, Ọlọ́run ó dáa. Àwọn tán wà ní diaspora, àwọn ògo ọ̀la ilẹ̀ yìí, wọ́n jókòó síbẹ̀ yẹn, they are telling them parents that a ò lè wá sí ní tí ẹ pè ní country yín. Láyé ìgbà kan, àwọn màámi kan sọ pé táwọn bá ń bọ̀ ní Nàìjíríà, àwọn òyìnbó á máa dunnú pé you are going to Nigeria, I would like to follow you. Màámi òyìnbó wo ló fẹ́ wá sí Nàìjíríà sí? Tó fẹ́ wá sẹ́mi ẹni. They are warning them people that you shouldn't come down to here. Ìyá Sàlí tó jókòó síbẹ̀ yẹn, ẹni kó rán Sàlí wá sí Nàìjíríà tó ní Nàìjíríà dáa. Queen Elizabeth yẹn, ẹni kó rán ọmọ ẹ̀ wá lára àwọn ọmọ ẹ̀ kó rán wá síbí. Kó wá wòye tí Boko Haram àbí Fúlàní máa gbà lọ́wọ́ ẹ̀. Don't let me rubbish you with stupid word. Má jẹ́ ká máa fi èdè di tí gbogbo àwọn èèyàn ti ń gbà. Táwọn ará Ìlọrin bá lè máa pè wá ká máa gbàdúrà fáwọn. Táwọn ará Èkìtì ń pè wá, táwọn ará Oǹdó ń pè wá, táwọn tí bí ń pè wá, yàtọ̀ sẹ́yìn tẹ wà ní diaspora gan. Mami, ṣèbá ń gbọ́ náà nìyẹn. Àmọ́yẹ tó pè mí pé àwọn fẹ́ wá dá lẹ́sẹ̀lẹ̀, ṣùgbọ́n torí pé kò sí wọn. Ẹ jẹ́ ká gba Yorùbá Nation. I promise all of you. Láàárín ọdún kan, ilẹ̀ Yorùbá yìí, London máa wò lọ́ọ̀kan ni, má jẹ̀mú ta fi wọ̀n mí ni mami. Ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kó mọ̀ pé àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́, Olúwa máa múṣẹ. Where is the Garden of Eden? You need to sit down and start your Bible very well. Where is the location? Níbo ló wà? Garden of Eden nínú Genesis yẹn.
ọgbà àjàrà yẹn níbo ló wà tá a lé Ádámù àti Éfà kúrò nínú ẹ̀ níbo ló wà. Look at all this nation. A fi òbí bojú yín lórí ẹ̀. Ilẹ̀ tó sọ fún wàrà yẹn, ilẹ̀ tó fọ̀n fún oyin yẹn níbo ló wà. Wá gbé kalẹ̀ kó wá wo resources tó wà lórí ilẹ̀ Yorùbá àti Nàìjíríà yìí gan tá a pè Nàìjíríà. Wá wo tó ń jáde ń bẹ̀. Ní the whole world kò sẹ́ni tó ní. Ṣé iye yín ò sí kẹ́ mọ̀ pé guardian of Eden yẹn òun lẹ wà nú ẹ̀ yìí. Òun ló jẹ́ kí àwọn wòlíì yín ní priority láti máa tàn yín jẹ láti máa fi ohun ìrúru yín lójú. Torí pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ìṣerere Jerúsálẹ́mù ó dènà kó ṣerere. Ísírẹ́lì tá à ń pariwo lẹ́ni ǹjẹ́ wọ́n ní kankan tó tó wà láti ní ju ohun ìjà àti àṣẹ Elédùmarè tó wà lórí wọn lọ. Do you believe pé nígbà tó bá dọjọ́ ìkẹyìn nígbà tí ìpè bá dún pé orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ pé orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá Nation ní àgbáyé àti ní ìlú ibẹ̀ la máa padà wá ibẹ̀ ní gbogbo ìṣọ̀lẹ̀ yẹn máa ṣọlẹ̀ sí. Quote me and write it in one place when it is time. Rapture will take part from this Nigeria. Ibi ìbàdó ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀. Ẹ máa kọrin bá a ṣe ń pè é o bẹ́ẹ̀ náà ló ń jẹ́ bá a ṣe ń pè é o bẹ́ẹ̀ ló ń jẹ́. Wọ́n àwọn wòlíì wọ́n pọ̀ jọjà burata bójó nírọ́ bójó lóòótọ́. Wọ́n àwọn ìránṣẹ́ Ọlọ́run wọ́n pọ̀ lọ́jà burata bójó lóòótọ́ bójó lọ́run bójó nírọ́. Ṣé bí àwọn Saudi Arabia àwọn tí wọ́n ní ẹ̀sìn mùsùlùmí ṣé bá ṣe gbà á la ṣe gbà á Nàìjíríà amú kó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  bí ẹni tó wẹ̀wò orin bíi ti Gòláyàtì. Ẹ̀sù ẹ̀wégèlè méjì ẹ̀mí náà ṣàánú ìwà inú yín dẹ̀ burú tó jò lọ. Ọ̀pọ̀ ènìyàn tán ṣẹnu mú kẹ́ ó mẹjẹ ènìyàn tán fẹ́ ní sọ pé sóbò ni mo mu. Wàá dẹ̀rẹ́ jẹ̀ lẹ́nu ẹlòmíì á ní sóbò ló wà ń bẹ̀. Wàá dẹ̀rẹ́ jẹ̀ lẹ́wọ̀ ẹlòmíì á ní yín kìbáírù rẹ̀ dì ní. Ẹ ṣe jẹ́ ọlọ̀tẹ̀ ọ̀bàlújẹ́ náà. Ẹ ṣe torí owó tẹ̀ ta àwọn nǹkan ìní yín dànù. Ẹ yé deceiving people, ẹ yé parọ́, ẹ rántí àti sun yín náà. Ẹsẹ̀ mẹ́fà. Obasanjo, Baba. Because people have been calling you Ebora Owu. Àmì omi ò mọ̀ ẹ́sẹ̀ Ebora o. Because gbogbo tó ń bẹ lára rẹ tẹ́gùn tó rò pé gbójúlẹ̀ láàrin ìṣẹ́jú kan Ọlọ́run aṣọ di pẹ̀tẹ́lẹ̀. You are not powerful than Goliath. You are not powerful than Nebudekesari. Nebudekesari, àbíkí láìpẹ́ Nebudekesari, sẹ́rẹ̀. Ó gbéraga sẹ́lẹ̀dùmarè, àṣìní kò padà, ó bẹ́ra kó jẹ́, ó jẹun bí ewé nínú igbó. Ìgbà tí iye rẹ̀ sí orí pò ń dọwọ́ délẹ̀ bí ẹkùn, ó dọwọ́ délẹ̀ bí ìnàkí. Ìmọ̀dò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́. Sọ́mà àlè ni yín ni. Àbẹ́tí di ewu olépo ẹ mọ̀ pé láyé àtijọ́ tó bá tepo sínú drum. Ẹ wo ọpọ́n tó máa fi tepo láyé àtijọ́ fọ́kànnà báyìí kìíní òróró. Wọ́n á wá fi ewu olépo ẹ máa túmọ̀ tó máa fi ewu olépo. Wọ́n á lọ inú igi ọ̀gẹ̀dẹ̀. Wọ́n á lọ kó èyí tó ti rọ̀ tán ti ṣá. Wọ́n á fún báyìí. Wọ́n á wá fi dí epo kò ní jò láéláé. Ṣé fẹ́ ewu olépo dín yín létí ni? Tẹ́ bá tiẹ̀ fọ́ lójú. Ẹ kówó jẹ irú Dàpọ̀ Abíọ́dún lóun fẹ́ di pásítọ̀. Pásítọ̀ má ti wá di nǹkan dáadáa o. Owó coronavirus náà ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀. Billions of naira tó kó jẹ. O ò tí lọ́dún méjì o.
ẹ dà wá láàmú, ẹ ń pa wá lẹ́kún tá a tún sọ̀rọ̀ torí pé ẹ lè gbé wa mọ́, ẹ tún ní ká lọ lù wá bí ìlú bàrà. Ẹ bá ti lù wọ́n, wọ́n á dákẹ́. Ẹ mà pé àpá ń para ẹ olóhùn pàjá. Ẹ mà pé ẹ sọnù, ẹ̀gún ayérayé ń wà lórí yín. Ẹ má kó bá wa nílẹ̀ Yorùbá. Mo wò yín títí lọ́sàn-án àná. Mo ní tó bá jẹ́ pé bí agbára tọ́lọ́run fún mi ṣe gùn mí tó lọ́sàn-án àná ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bí. Màá wá sọ fọ́lọ́run kí ọjọ́ yẹn ó tó wọ̀ gbogbo yín nìkan sí. Ṣùgbọ́n nígbà tẹ́gun yẹn bá bọ́ sórí ara yín, ṣé mo mọ̀ pé bóyá tó bá dọ̀la ọmọ tí mo bí ó lè lọ fẹ́ nínú ìran yín, ṣé ẹ̀gún yẹn ò ní padà sínú ìran mi? Torí pé Yorùbá ń bẹ nínú yín náà. Ìdílé sí ìdílé a máa ràn. Tí mo bá gégùn fún ẹlòkan tó bá pẹ́ bóyá tí mo ní kọ́ ọmọ mi má dé ibẹ̀ yẹn, ọmọ mi lè débẹ̀. Ṣùgbọ́n Yorùbá Nation la fẹ́ now. Ẹ̀yin oníradàradà, ẹ̀yin abóyìnbó sọ̀rọ̀, ẹ má tètè gbiná, ẹ gbiná yá, ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ bá tí ì gbowó torí wọ́n fẹjọ́ ogun ọ̀run fẹjọ́ ẹ̀yin kan sùn mí. Mo ṣe wádìí orúkọ yín. Ẹ máa parun tìrantìran ni o. Èmi ò ní ẹ má gbà ń tán bá fún yín right, but tẹ́ ẹ bá gbowó tẹ́ against wa. Mímọ̀ tó máa ṣẹlẹ̀ o torí tí n bá sọ̀rọ̀ orí àgbáyé ni mo sọ̀rọ̀ sí. Jọ how much is money tó ta ẹbí rẹ̀? Ẹlòmíín sọ̀rọ̀ ẹ ní ṣe bí àwọn ẹ̀gbọ́n Joseph ta Joseph, kí ló ṣẹlẹ̀? Wọ́n lóko ẹrú. Ìwọ náà dẹ̀ tún dúró. Ṣùgbọ́n láti pé ẹni tó gbowó Jésù ó pokùnso láti ni. Mọ́mí máa láìkẹ́ máa lọ́fẹ̀ẹ́, máa wò mí níran. Ṣé ẹ rí ìtẹ̀kù ìdí àdá nìyẹn? Àwọn politician yẹn ìtẹ̀kù ìdí àdá nìyẹn. Àwọn Afẹ́nifẹ́re wọ́n wà ń bẹ̀. Bàbá Obasanjo ó wà ń bẹ̀. Kí lẹ̀ ń fẹ́? Ká má bàa káàdì yìí, ká má máa jẹ tọ́kì ọ̀fẹ́ mọ́, ká má jẹ́ gbádìyẹ tiẹ̀ la máa jẹ, ẹyin tiẹ̀ la máa jẹ àbí? Yoruba Nation, àwọn Dangote and co, wọ́n ti mọ̀ pé tí Yorùbá bá ti dá dúró, a lè fẹ́ sọ pé a ò fẹ́ sìmẹ́ǹtì ẹ̀ mọ́. Tí Yorùbá bá dá dúró, a lè sọ pé a lo mẹ̀kánù mọ́. Ẹ wo iye ọdún tí ọ̀tá lò tí wọn ò ní ná. Ìjẹta náà mà ṣe tanná síbẹ̀ níbi kan nínú Ọ̀tà láti di odidi ọdún mẹ́ta bíi mẹ́rin wọn ò fojú rí ná. Mọ́mì ṣe wọ́n kú ni. Àwọn tí wọ́n jẹ́ ọ̀jẹ̀lú wọn ò pọ̀ tó wa. Orí ni wọn ò ju tí à ń gbé sáré, tí gbogbo ara ń gbé sáré. Wọn ò ju tí à ń gbé sáré. Torí pé a máa tìtì fọkọ̀pù wọn. Ṣé bóun náà sáré yẹn? Ẹ wo kọmíṣánná sẹ́nẹ̀tì kan lẹ́dọ̀. Lọ wo rí YouTube wo máa rí, ẹ lọ wo Nigeria News ẹ máa rí ń bẹ̀. Ẹ̀ẹ̀mejì náà kò bọ̀n bò lánàá, orí yọmí ó dilé ni. Wọ́n fẹ́ wọn kọ̀ wọ́n máa gbà.
ṣùgbọ́n àwọn gbòógì yín mo gbàdúrà kan fún yín níjẹta ǹjẹ́ ẹ rántí ẹni tó bá rántí àdúrà tí mo gbà níjẹta àbí ìjẹrin lẹ́nu mo lé àdúrà kan tí mo ní kí gbogbo èèyàn máa gbà mo lé àdúrà kan tó bá jẹ́ pé lóòótọ́ lẹ̀ ń bá mi lọ tí ìṣe pé ẹ kà ń gbọ́rọ̀ mi ẹ kà ń dànù àdúrà tí mo lé ni pé àdúrà tí mo sọ ni pé ẹni tó ní solution ilẹ̀ yìí lọ́wọ́ ẹni tá a fi solution ilẹ̀ Yorùbá lé lọ́wọ́ tó máa sọ lẹ́sẹ̀kẹsẹ̀. mo dẹ̀ ní kó o gbàdúrà yẹn sí ara ẹ náà pé ẹni tó ní solution Olúwa ló fi ràn mí wọn. the only solution tẹ́ ẹ nílò ńgbà náà tọ́lá ń fi wọ̀n mí ni pé èèyàn kan tó fẹ́ sọ̀rọ̀ tó bá dẹ̀ sọ̀rọ̀ tí gbogbo yín bá dákẹ́ ẹ ó tán nìyẹn ó ní Ọbásanjọ́. solution yẹn tí gbogbo wọn yín dẹ̀ ń wò ó láti wá sọ̀rọ̀ ṣùgbọ́n mo gbàdúrà ní ọjọ́ náà ìwọ tó gbọ́ prayer point yẹn tó dẹ̀ wà lórí kan nìyẹn sí àbámtẹ yes king gbọ́ tó bá jẹ́ pé lóòótọ́ lẹ mo sọ bẹ́ẹ̀. mo ní ẹni tó ní solution ayé rẹ lọ́wọ́ ẹni tó ní solution ilẹ̀ Yorùbá lọ́wọ́ ogun ọ̀run lọ bìlú kó bẹ̀rẹ̀ sí sọ tẹnu ẹ̀. o lẹ ti ń rí solution tóun ní lọ́wọ́ ni pé kò ní restructuring lẹ́fẹ́ ṣùgbọ́n tọ́láwọn ò bá tú láṣìírí síta tí tọ́láwọn ò lè kọ́ sí tẹ́ ẹ̀ ò rí báwo làṣírí fẹ́ tú láàárọ̀ yìí. Adéníkẹ́ wà ṣàṣeyọrí. The Bluetooth device is connected successfully. ẹnìkan ló ní solution yẹn lọ́wọ́ nítorí bá ti wí lọ abẹ́ gé ṣùgbọ́n àyàfi táwọn náà bá dìde tá a bá fọ̀ sí ẹ̀. Adúnídáyọ̀ orí rẹ̀ ò ní gbàbọ̀dé. gbogbo yẹn click lórí tèmítèmí break news please for your own interest avoid Ìbàdàn Ìjẹ̀bú-Òde road North Lagos Ìbàdàn expressway brought to open on having camp. They are stopping vehicle kidnapping traveling please forward to the loving one. ẹ̀yin náà wò ẹ lọ kà á èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn gbogbo àwọn information tẹ́ ẹ bá rí lórí bíbá yìí mami authentic ni àwa kì í ṣe rédíò ẹlẹ́jẹ̀ because I will always be telling you the facts mo máa sọ nǹkan tí mo rí fún ẹ àwọn ọmọ mi tán dẹ̀ wà ń bí tán bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ mami wọ́n wà lọ́nà ìgbèríko àmúra láti lọ bì kan láàárọ̀ yìí Ọlọ́run ní where are you going to stop it immediately wọ́n ti lọ dúró dè ẹ́ ẹ rí i pé mo múra dáadáa ó yẹ kí n ti wà níbì kan lẹ́nìí mo pẹ́ nìyẹn mo ní àlè wá mọ́. ẹ ṣé jàre ọlá olóyè Yorùbá la fẹ́ gbogbo àrà tá a bá mà padà máa láìkẹ́ máa lọ́fẹ̀ẹ́ má mi bá mi ṣí ẹ̀ síta ẹ lọ kìlọ̀ fún Ọbásanjọ́
ẹ má tí ì bú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ má bú o ṣùgbọ́n ẹ fún ní wọ́nì ẹni bàbá àtúnṣe kan tó o lè ṣe fún wa kò sí bẹ́ẹ̀ yẹn ṣe wà kó má mẹ́rẹ̀ jẹ lọ́wọ́ ṣùgbọ́n nǹkan kan tó o lè ṣe fún wa ni pé a ò fẹ́ restructuring bàbá a ò fẹ́ restructuring daddy a ò fẹ́ restructuring. àmì mọ́ o ẹnìkan ló ní solution wa lọ́wọ́ she keep silent since all these days look at you àwọn àgbà wọn ní tọmọdé bá ń gégi nígbó àgbàlagbà ló máa mẹ́rin bí tó máa wó sí ẹ má bu Ọbásanjọ́ but ẹ sọ fún pé bàbá kó tó di pé yóò dìnà ya ẹ ti lọ́dún 8 ẹ ti ṣèjọba tiyín nínú ìjọba tiyín àwọn ọmọ yín náà ṣe ń bẹ Ìyábọ̀ ṣe ń bẹ where is Ìyábọ̀ today. bẹ́ẹ̀ ni ẹ ṣe jàre 20 years it's not joking o. ẹ má máa sọ pé kò lè sọpọ́ọ̀tì mami ẹ má máa bàbá ẹ má máa ní Ọbásanjọ́ ò lè sọpọ́ọ̀tì mi ò kúkú mọ̀ wọ́n rí ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ kọ́kọ́ wọ̀ ní ẹ̀ Jésù ló ní fáínánsì bàbá mi ló ní fáínánsì ètò orí ilẹ̀ Yorùbá Nation yìí bàbá mi ló ní fáínánsì Jésù ló ní fáínánsì bàbá mi ló ní fáínánsì ètò ilẹ̀ Yorùbá yìí Jésù mi ló ní fáínánsì. Màrúfù Ìbítóyè mi ò mọ tó sọ dáadáa o. ẹ jẹ́ kí gbogbo wa fi ọkàn ṣọ̀kan ẹ já wọ́n ní tí òṣìṣú ọwọ́ bá wà mọ́mí tí tírélà bá ń bọ̀ ọmọ dànù tẹ bá kó ọwọ́ sórí títì tí mọ́tò bá gorí ẹ̀ á dànù. Ọlọ́run ló ní fáínánsì àwọn èèyàn tẹ́ ẹ rí lè ní àwọn akọ́nà ní fáínánsì. I'm not mi ò sí nínú the position láti sọ finance of this world but God Ọlọ́run ni alágbára ni ẹ má wá sọ pé Ọlọ́run ò lè lo èèyàn kan ṣé orí ojú yọbọ tá à ń búlé ní tá à ń ṣépè fún yìí ó lè dọ́là kójú nǹkan ló máa lọ sáì ní Yorùbá Nation fún yìí but mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ kì yóò lọ láì jẹ̀yà. Tinubu máa jẹ̀yà ṣúọ̀ torí ọwọ́ rẹ̀ kún fún ẹ̀jẹ̀. Ẹbí ò ní parọ́ fún yín I will tell you the truth. Ó ní omi ni mo ní ọkàn ọba àti ìjòyè he can control it at any fucking time. Ẹni tá a fẹ́ lò fún ògo àti àṣeyọrí ẹ̀ ó lè máa fi kú lé ẹ ṣùgbọ́n á ti kọ́wọ́ ẹ̀ bọ̀wé náà á dẹ̀ sáìn ní tí ó yẹ kó sáìn.
Let me tell you a small story. Ọkùnrin kan ni ó gbógun ti àbúrò rẹ̀ dé ojú ikú. Òun ló dẹ̀ ń ṣàbúrò ẹ̀, òun ló gbé kiri. Ṣùgbọ́n nígbà tó dọjọ́ kan, gbogbo májèlé tí ọmọ yẹn jẹ, bàbá yìí ló ń fún jẹ. Kò sómi àdúrà tá bá gbà fún ìránṣẹ́kùnrin yẹn, bàbá yìí náà ló fi, tó bá ti gbomi àdúrà yẹn délé, òun ló máa lọ gbà á o, òun ló máa jọ débẹ̀ ni o, òun ló máa gbélé ọlẹ́lẹ́ pásọ̀ o, wọ́n á dẹ̀ tún délé, á tún fi májèlé sí i. Wọ́n jẹ́ ń gbàdúrà, Olúwa lu ẹni tó wà nídìí ọ̀rọ̀ ipa. Ó dẹ̀ so okùn ẹ̀mí àbúrò ẹ̀, ó dẹ̀ so sẹ́yìn wardrobe. Kò dẹ̀ gbọ́dọ̀ kánlẹ̀ láì sọ̀rọ̀ sí pé mo tú ọ sílẹ̀, tó bá ti jábọ́ mami ẹ̀mí rẹ̀ pín. La bá pàdé lórí òkè. Àdúrà tí mo lè rè é, àdúrà náà mo tún lé láàárọ̀ yìí. Ẹni tó ní solution ogun tó ń jà ẹ́ yìí, ẹ̀mí mi má jọ sinmi, ẹ̀mí má fi náà pọ́n lójú. Nígbà tá a gbàdúrà yẹn tó 30 minutes, mami ara ní bàbá. Ó ní pásítọ̀ ẹ dákẹ́, ẹ má gbàdúrà mọ́, kí ló dé gan? Mo ní kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú. Ó ní pásítọ̀ kí ló dé gan? Ẹ má gbàdúrà mọ́. Mo ní èmi wò ó, iná ni mí tí jó ni ọmọ lárara. Kí ló ṣẹlẹ̀? Ó ní ara ní mí, ẹ̀ ń dáná sí mi lágọ̀ọ́ ara. Mo ní èmi kọ́, Ọlọ́run ni. Àbúrò ẹ̀ lajú wà, ìyá ọmọ náà lajú wà, ìyá kan náà ló bẹ́ wọn méjèèjì o. Ìyàwó àbúrò náà wò báyìí. Ẹni tó ní ká má gbàdúrà mọ́ ìyàwó náà tí ẹ̀ náà dádì kí ló dé? Òun ló fi mọ́tò gbé wọn dórí òkè o. Lórúkọ Jésù, ayé ò ní pa ẹlẹ́kún, àmídà. Ẹni tó ní solution ogun tó ń jà ẹ́ yẹn, tí wọ́n dẹ̀ ti sọ pé kó die by fire, ó mà pé ogun yẹn ò ní kú ònú ayé rẹ̀. Ojú wọn ní bàrìbàrì yẹn tí Jésù bá ti ẹ̀gbà ẹ́, á sì tún máa sọ ẹ́ wò, kò dàbí ẹni tó fi ṣe ẹ́ gan. Ọ̀rọ̀ máa ń bọ̀ ń bẹ́, ẹ má wọrí, mo máa tó ṣe special program kan, àṣírí òkùnkùn ni mo pè é, mo máa tú fún yín. Mo máa wáyè kan lọ́jọ́ kan, máa ṣe special program, torí mi tí ìráyè máa ṣe program tí Yorùbá Nation yín ni mo ń bá lọ. Tí mo bá ṣe program yẹn, àṣírí òkùnkùn wà á lè máa bá a ṣe ń gbàdúrà. Kì í ṣe gbogbo àdúrà la máa sọ pé Olúwa lu ọ̀tá rẹ pa. Jésù tó sọ pé fẹ́ràn ọ̀tá rẹ. Ẹ̀sà, Jésù ò mistake. Ó mọ̀ pé àwọn ọ̀tá kan wà tó o gbúdọ̀ fẹ́ràn. Some people listen to me carefully. Sometimes àwọn èèyàn pè mí, dáàdi ẹ gbàdúrà kí Tinubu kú. Mo ní no. Ọlọ́run bá sọ pé no, nobody can say yes. Torí pé mo ti béèrè ẹ̀mí ẹ̀ lọ́wọ́ Ọlọ́run several times. Ṣùgbọ́n Ọlọ́run ní no. Don't deceive yourself. Kì í ṣe pé Ọlọ́run ò lè mú, ṣùgbọ́n Ọlọ́run ò tí ì yọ̀ǹda ẹ̀mí ẹ̀ lẹ̀. Let me tell you the reality. Kì í ṣe àṣedédé ẹ̀ ló wà bẹ́ẹ̀. Ó sì ní kankan tí Ọlọ́run ń wò láyé Tinubu. Ìgbowó lọ́wọ́ ẹ̀, Ọlọ́run máa ń tẹ̀ mú jẹ́. But ẹni ègbé ni, ẹ sì ní ìparun, ẹ̀gún wà lórí ẹ̀, ó dẹ̀ máa jẹ̀gún yẹn. Àbùpá lábòtì torí kojú kòkòrò. Nígbà tó lọ sọ pé lábòtì wá o, ààbù wá o, orí ilẹ̀ yìí bíbá yìí gangan ló máa kú tẹ ajá máa láì jẹ gan. Ó dẹ̀ faṣọ ara ẹ̀ ya. Ọlọ́run tún náà wòlíì padà lọ́ba. Wo, mo mú ikú olórí ẹ̀, ṣùgbọ́n mo lọ mú bá àwọn ọmọ ẹ̀. Tí Tinubu ju bẹ́ẹ̀ lọ. Ọlọ́run kò ṣe, Ọlọ́run ẹ̀jẹ̀ ni. Wọ́n ní asọ̀rọ̀ ó ṣe bí Ọlọ́run. Tó o bá mọ ètò Ọlọ́run, tó o bá dédé kásá gba mi ìjà, kó má torí ara rẹ ló máa fi gbógun. Ṣùgbọ́n
kọ́kọ́ béèrè tọ́ni kó o tó bẹ̀rẹ̀ deliverance. Wo mi wàásù Yorùbá Nation ni mo sọ ń pẹ́. Ṣùgbọ́n tí mo sọ ni pé nígbà tí bàbá yẹn wá kàtà ẹnu ẹ̀ tán àwa gbalé wọn lọ. Mami n tó dì sílé tóbi tó báyìí kùkù bá kù. Àrán ọ̀pẹ ló fi dì í. Ó wá fi ìkàn ẹ̀mọ pankẹ́rẹ́ ó là á ó fi dì í. Tára bá ti ní ara máa ní ọkùnrin yẹn. A máa pariwo ara ni mi o ara ni mi o. Tẹ́gbọ́n rẹ̀ bá tún fẹ́ fìyà jẹ a tún gbélé a tún kó pankẹ́rẹ́ bo kùkù bá kù tó dì fún yẹn. Yàwé wọ́n nà mí o wọ́n nà mí o wọ́n nà mí o wọ́n nà mí o. Ta ló ń nà? Ẹ̀gbọ́n rẹ̀ ló dẹ̀ ń nà. Kí ló wá dé tó fi ń nà? Ó ní wọ́n ti sọ wípé òun máa tọrọ jẹ lábẹ́ ẹ̀kẹ́yìn. Ènìyàn iṣẹ́ wo náà dẹ̀jọ́ ń ṣe? Wọ́n ń pẹran tà ní alápàtà ni wọ́n. Alápàtà ni wọ́n. Ibi tẹ́gbẹ́ yìí ya ọ̀jà dúdé ẹ má jẹ́ ń bẹ̀ torí pé wọ́n ń wò mí wọ́n máa mọ̀ pé ọ̀rọ̀ wọn ni mò ń sọ. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run mo ní ó yá ẹ máa tú onítòun bá tú òun máa kú. Mami ṣé ó yẹ kó kú? Araba yóò ṣé ó yẹ kó wó? Ṣé ó yẹ kó wó? Mami tó bá jẹ́wọ́ ṣé wàá ní kó kú? Mo ní tó bá jẹ́wọ́ ṣé wàá ní kó kú? Mo wá béèrè lọ́wọ́ àbúrò mo ní ṣé kẹ́gbọ́n rẹ̀ tún kó kú báyìí? Dáàdì ẹ má jẹ́ kí tí sọ tó sọ tó bá jẹ́ ìwọ ni ẹni náà mami dáàdì tó wà lórí ìkànnì láàárọ̀ yìí ẹ tẹ̀ síta ṣé wàá ṣe tó bá ti sọ pé kó kú tó bá fẹ́ jẹ́ pé ìwọ ni kó kú tẹ̀ yes ṣùgbọ́n tó o bá fẹ́ jẹ́ kó kú tẹ̀ no mo fẹ́ rí àṣàyàn láàrin ìṣẹ́jú kan mo ń wé èèyàn mẹ́rin jọ èèyàn mẹ́rin tó bá jẹ́ ìwọ ni ṣé wàá ní kó tó bá jẹ́ ìwọ ni pé kí kẹ́gbọ́n yẹn kú tẹ̀ yes ṣùgbọ́n èèyàn mẹ́rin kó tẹ yes máa gbà ṣùgbọ́n tó bá sọ pé mi ò fẹ́ jẹ́ ó kú tẹ no ó yá. Adùn nìbàdàn ẹ̀gbọ́n àfíìsì ẹni kó kú. Ẹ mà ṣe jàre ẹ ṣe o no carry the majority o. No ni adúníbàdàn wọn nìkan ló ní yẹ̀sì ọ̀dájú níyí o. Ta ló tún wà ń bẹ̀? Adúnídayọ̀ ní yẹ̀sì kí ló dé tẹ̀yìn àyìn ọ̀dún ní ìwà ìyá ọ̀dájú náà? Ọlá Fẹ́fẹ́sayọ̀ ẹni àṣìṣì òkè. Adúníbàdàn níbẹ̀ ni o. Kí ló dé? Bíbélì ní kò fẹ́ràn Jésù ní kò fẹ́ràn ọ̀tá ẹ̀. Òkè jíjẹ́ wo ti Adúnídayọ̀ wọ́n ní a kò gbọ́dọ̀ jẹ́ kí àjẹ́ kó wà láàyè òun ò ṣàjẹ́ ọ̀dájú ìkà ènìyàn ni. Òkè ẹja máa tẹ̀síwájú mo ti rí àwọn tó sọ yẹ́sì mo ti rí àwọn tó sọ no. Mami tó bá jẹ́ pé ó jẹ́ kó kú ó lè tún ní nǹkan tí ó ṣe láyé ọkùnrin yẹn. Ọlọ́run lẹ́lẹ́sàn ẹ fi jàálẹ̀ fi Elédùmarè ṣùgbọ́n bó o bá màdúrà gbà mami òkùnkùn ò ní pa yí ẹ jẹ́. Wòlíì ò ní máa lo àlòbánu láti máa fi gba nǹkan lọ́wọ́ ẹ̀ kí ló ṣe ní ẹ̀yin wòlíì ká tẹ́ bá ti gbàdúrà fún yàn kan tẹ́ ti tọ́lọ́run wá dáhùn lákòókò náà tẹ́ wá sọ ènìyàn di business center ẹ ṣe jẹ́ ọ̀dájú èèyàn. Ó lè ní gbogbo yín. Lóòótọ́ ni Bíbélì sọ pé ká sọ fún ènìyàn burú pé kì yóò dára fún. Yes. Wàá tún àdúrà yẹn gbà. Mami mo gbàgbé pankẹ́rẹ́ mo tu fúnra mi. Kí náà kó sínú ẹ̀? Akọ òkúta. Ẹ máa kọ òkúta. Wọ́n kákọ òkúta. Wọ́n kó àtàrí. Wọ́n kó ẹ̀tù. Wọ́n kó àtàjọṣe. Àtàjọsìn àbí kí lẹ́ ń pè é?
Ọláadé Soni, God bless you. Wọ́n kó sínú ẹ̀, wọ́n kó èédú, wọ́n kó sínú ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ó fi ní àbúrò rẹ̀ lára, ṣùgbọ́n ara wa tu àbúrò. Mami, ẹ máa kan tí mo béèrè fóun. Ní tí mo béèrè ni pé Olúwa gbapá gbẹsẹ̀ rẹ̀, ó wà lórí stroke báyìí. Kó náà mọ ìnira tó yàn ní sọ̀fọ̀ àgbàdua. Olúwa gbà mí lọ́wọ́ ọ̀tá mi, gbogbo ìnira tó ti fi ní mí, Olúwa dá padà fún. Èèyàn tó fọ́ mi lójú lọ́jọ́ kìíní àná, èmi ò ní kójú ẹ̀ fọ́, mo ní kójú rẹ̀ máa rí bí àkọ́bí ẹ̀ kú, ẹlẹ́kejì tẹ̀lé, nígbà tó máa tẹ́lẹ̀ kẹta mami ó fò síta fòtì, ó ní dákun bí ọdún ṣàánú mi. Ṣèbí tójú ẹ̀ bá fọ́ kò ní rí bí, etí ló máa fi gbọ́, ṣùgbọ́n jẹ́ kójú ẹ̀ ó rí bí. Wàá gbàdúrà, Olúwa ẹni tó ní sọdúnṣà ayé mi lọ́wọ́ tó dẹ̀ ń fàyà jẹ mí, ẹ̀mí máa fi náà gbé jáde. Olúwa fara ní tó ń gbàdúrà, máa láìkẹ́ máa lọ́fọ̀ ìgbà yẹn máa pọ̀ ń gbàdúrà. Olúwa fara ní gbogbo ẹnikẹ́ni tí ń bẹ lórí ìkànnì yìí láàárọ̀ yìí, sàǹbáìlì kùdáìlì tàtàmọ́dé àríyàkásá tó ń fara ní ọ́ tó dẹ̀ ní solúṣà ayé rẹ lọ́wọ́ lẹ́ni Elédùmarè, ó yá ẹ̀mí mi máa fi náà gbé, fi náà mú bí ò bá wá dá ọ lóhùn. Gbogbo ẹ̀yin tá a ní lára lórúkọ Jésù, àwọn tó ní yín lára, iná kọlù wọn, iná tú wọn láṣìírí, iná gbé wọn. Iná kì í jó ni kéèyàn má pariwo yóò, iná jó, iná jó, iná jó. Ibi tí ọ̀tá rẹ gbé olúbi rẹ kọ́, èèyàn kan wà bí olúbi ẹ ló ṣọ́lọ, ó dẹ̀ lọ béèrè lọ́wọ́ ìyá yín, ó ní mami, ó ní bó la tẹ ẹgbẹ́ ń sẹ àwọn olúbi yẹn sí, ó ní mi mọ ibi tí dáàdi ẹ sì sí, tèyí tí dáàdi ẹ ò sí lé, tàǹtí ẹnìkan ló ń gbé pamọ́ síbẹ̀ yẹn, ó dẹ̀ lọ wu nínú ìkòkò ìsásùn ló fi wu. Mami, ó gbé tìkòkò, ó wá lọ gbé sórí àká, ó ṣe àká fún, ó ṣe ordinary wardrobe fún ògùn àǹtí ẹ̀, ó wá fi kọ̀ǹtróòlù ayé àǹtí ẹ̀ wà lamẹ́ríkà o, gbọ́ mi ní sọ́rúkọ ẹ̀, ṣùgbọ́n àǹtí ẹ̀ wà lamẹ́ríkà, òun wà lẹ́ Nàìjíríà ń bí, tó bá ti pàṣẹ fún àǹtí ẹ̀, náǹtí ẹ̀ ò bá ti dá lóhùn, á wá lọ sí ibi olúbi ẹ̀, a ní gbọ́ bí olúbi rẹ̀ wá wà ń bí, tó ò bá ti dá mi lóhùn, ibi ọ̀sán, ibi alẹ́, ibi òru kó máa débà, ibi á dẹ̀ débà tì, ìtàǹtí ti kójọ lọ́dún náà, á dẹ̀ di kúlúkúmọ̀sọ. Wá gbàdúrà, ta ló gbé mi níbi? Obìnrin kan wà ń bẹ̀rẹ̀ màmá, wọ́n gbé òbí rẹ̀, oníṣẹ́ tó ń ṣe mami, olóore òdìdé sí ẹ̀rí, àwọn aláàánú òdìdé sí ẹ̀rí, wàá dẹ̀ máa ṣàánú, ṣùgbọ́n bákan náà ni wọ́n ń ràn ọ́ lọ́wọ́, ó béèrè lọ́wọ́lọ́wọ́ èèyàn kó rí gbàrí, ibi ẹ̀ náà gbé wàá gbàdúrà, Olúwa jábì mi wálẹ̀, ibi ò gbọ́dọ̀ bá mi mọ́, kò gbọ́dọ̀ bọ́ mọ́ mi, kò gbọ́dọ̀ bọ́kọ mi, àwọn ọmọ mi tẹ́ ti kàwé, màá ṣe ń tẹ̀pọ̀ lídàlí àtàtàbà, tí wọn ò ríṣẹ́ wọ́n dẹ̀ wà ń bákan náà, àìmọye tí ò ní rìsọ́ọ̀tì tó ẹ, mami ó ti rí ìwé gbà, ìwé ìgbélu tó ń lé tó dẹ̀ rí gbà, ó pẹ́ tó ti wà ń bẹ̀, ọ yóò dẹ̀ jẹ́ ọ wálé, nígbà tó bá rí gbà bó ló fẹ́ wá Nàìjíríà, ó máa takú síbi, ó máa jọ wọn takú ni. Gbọ́ àwọn kan dá ilẹ̀ yìí dúró, wọn ò fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá yóò lọ. Lẹ́ni Olúwa fúnná kù wọn, fíná rún wọn, fíná mú wọn, fíná jó, wọn ò gbọ́dọ̀ kú, máa pa wọn lójú, máa ní wọn lára lórí ibùsùn táwa yẹn, wọn ò gbọ́dọ̀ sinmi. Ó jẹ́ sọ̀rọ̀, ó dẹ̀ dákẹ́, mami yẹn ò sọ̀rọ̀, mami yẹn ò gbàdúrà, ó ṣàmì Jésù náà agbára wa. Ṣé rí ogun jíjà bí Ọlọ́run bá sọ nínú ìwé Ẹ́kísódù, ó sọ fún ọmọ Ísírẹ́lì, ó sọ fún Mósè pé ó ní wo ogun tó bọ̀ lẹ́yìn, ìwọ pa ẹnu ẹ mọ́ o. Ogun tẹ́yìn rí lẹ́yìn ẹ̀yìn kì yóò rí mọ́, ó máa gbèjà yín jà. Bámi kò ní kó fi kọ́kọ́rọ́ sẹ́nu ẹ̀. Tó o bá gbọ́ àṣírí ogun tó ń jà ẹ́, ohun tí wọ́n sọ ni pé kó o má lọ sọ kiri. Wòlíì nígbà tí wòlíì yẹn tó sọ̀rọ̀ lọ́jọ́ yẹn, ó ní àbúrò mi ló ń ṣe mí, ìwọ náà bá bẹ̀tà. Ìyá lágbájá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àbúrò mi ló máa ń ṣe mí. Ó já pa ẹnu ẹ mọ́. Ṣé o mọ̀ pé ìwọ àtàbúrò ẹ̀yẹn gan ẹjọ́ àwọn kájọ wà nú ẹgbẹ́ ni?
ó mọ̀ pé ìwà àtàntí ẹ̀yẹn gan tó gbé ayé rẹ tó gbé lórí àká yẹn, ó mọ̀ pé àwọn kan tí ọwọ́ bá ba àbúrò ẹ̀, àwọn kan sì tún kú ń bẹ̀ mami tá ń ṣe kí ni o tá ń support àǹtí ẹ̀. àǹtí ẹ̀ fi bọ̀dá ẹ̀ fi ayé rẹ gba promotion. àwọn okú ẹ̀, àwọn wòlíì ẹ̀ fi ayé ẹ̀ gba promotion. promotion wá jábọ́ lọ́wọ́ wọn. ó mọ̀ pé wọ́n ti mọ̀ pé ọmọ ológo ni ẹ́. àwọn tó fẹ́ bọ́ sípò yẹn ayé tiẹ̀ ganan tún bọ̀ wálé, òun náà fi sọ pé ogun ti lé ní ìran tìta lọ́wọ́. wàá gbàdúrà ogun tó ń ran tìta, ogun ilé Yorùbá tó ń ran tìta lọ́wọ́ tí ò fẹ́ jẹ́ àlọ́, ogun ọ̀run dáná sí bó o ṣe ń gba tilẹ̀ Yorùbá máa gba tara ẹ̀. àṣírí ogun ni mò ń tú fún ẹ̀yin. ó jẹ́ múra sọ̀rọ̀ ara ẹ̀, ó jẹ́ gbàdúrà, ó jẹ́ sọfẹ́ lẹ́dùnmọ́rì, ẹni tó ní ayé, ẹni tó ní ọ̀run. bó ma ti ń lọ tèrè mà nìyẹn. èyí tí mo máa wá sọ fún ẹni pé àṣírí wọn tú ni o. àwọn tí wọn ò fẹ́ jágbálẹ̀ Yorùbá Nation, ẹ sọ fún Ọbásanjọ́ ẹni kò jẹ́ kára yè lọ, ẹ sọ fún wèrè kejì yẹn ẹni ká jẹ́rẹ̀ lọ, wọn ò ṣàṣojú wa o. ẹ jẹ́ tètè múra, ẹ má dákẹ́ o, ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ má dákẹ́. àti tún mú páàsì lẹ̀ mámi ẹ̀yin náà mú o, ẹ tètè máa sọ o. bọ́lọ́run bá ti tú wọn láṣìírí, ẹ má mú pamọ́, ẹ tètè bọ́ ọ̀tá. àṣírí jíjà, àṣírí ogun rẹ̀, ogun ọ̀run ṣetán láti tú báyìí. gbọ́ ẹni tó ní solúṣà ayé rẹ lọ́wọ́ gan-an tó dẹ̀ jókòó sí kọ̀rọ̀, ó dẹ̀ ń wú ẹ bó ṣe ń dààmú, á dẹ̀ mú kọ́kọ́rọ́ rẹ lé lọ́wọ́. gbọ́ nígbà táwọn ọmọ yìí kì í sàǹdàlì àkàbà ẹ̀dẹ́sà, nígbà táwọn ọmọ wòlíì tí wọ́n fẹ́ lọ gégi, wọ́n ní ìkàgọ́ yìí kò gbà wá mọ́. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ilẹ̀ Yorùbá náà ṣe sọ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ilẹ̀ Yorùbá náà ṣe sọ báyìí. irú ìbá yóò gbà wá mọ́, ìgbé ayé tá à ń gbé ìlú yóò tẹ́ wa lọ́rùn mọ́. àwọn ọmọ wòlíì dẹ̀ sọ fún wòlíì pé a fẹ́ ṣe ìpàgọ́ mìíràn, a fẹ́ gba Yorùbá Nation. wọ́n wá ní wòlíì wa tẹ̀lé wa lọ. wòlíì ò jiyàn, kò sọ pé òun kí ló ń fẹ́ lọ ṣe ń bẹ́, torí ẹ̀yin òpònú ayírádà mo ṣe mọ́rọ̀ yẹn jáde, but kì í tí ì ṣe sí i. ó dalẹ̀ kẹ́ tó gbádùn mi bí òyìnbó ti ń gbádùn sìgá. torí pé ẹ̀yin tẹ́ sọ pé kí ló kan wòlíì pẹ̀lú ìjàngbara, mo máa tú fún yín. ṣùgbọ́n wòlíì sọ fún wọn pé ẹja lọ, nígbà tán débẹ̀ kó ti gbọ́ fàṣì yẹn lẹ̀ kí n tó wá yànnà náà fún ẹ. tí kò wá nídìí bí ni. bá ṣe fà á kélé igi tágégi náà tó ń gé lọ, àáké tí wọ́n yá ó fòfò tì. bẹ́ẹ̀ ṣe gbẹ́nu lé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá Nation, bẹ́ẹ̀ ṣe tí Sunday Igboho ṣe bẹ̀rẹ̀ sí jà lọ, táwọn Koiki pariwo tí gbogbo wọn gbé sókè, mami wọn fà á kélé igi ni. ṣùgbọ́n nígbà wo ni ọ̀rọ̀ náà bá jábọ́ sínú omi? nígbà tó káàkiri ilẹ̀ Yorùbá Nation ni. nígbà táwọn ọmọ lúkà bẹ̀rẹ̀ sí pín kiri, nígbà tí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí dùn tán, ajínigbé bá wọlé, àwọn Fúlàní pààyàn, gbogbo ẹ̀ wá lé kókó sí, àáké ti jábọ́ sínú omi tán yá. wòlíì bá dé, ẹ bá sọ pé níbo ló bọ́ sí? ó ní adẹ lọ yá ní o. wọ́n ní àìní mami ó sọ ìpín igi síbẹ̀, akéde léfò. gbọ́ ẹni tó ní solúṣà ayé rẹ lọ́wọ́, táyé rẹ máa nítumọ̀, tílẹ̀ Yorùbá yìí máa lọ lórúkọ Jésù. ogun ọ̀run ó yá gbé dìde bẹ́ẹ̀. mami mo ti sọ fún ẹ pé wòlíì méje ni tẹ́yìn ò mọ̀ rí, wọ́n máa jáde. ọlá fọláyé fálóyè, mo máa mú kọ́ńtàtì mi jáde, wọ́n ṣàṣe sùúrù, tó bá ti wà mẹ́wàá rí. má bẹ̀rù, ó lè jẹ́ ìwọ gan tó ń bẹ̀rù tó sì gbójú pamọ́ yẹn, ó lè jẹ́ àkókò èmi náà bá bọ́ ọ̀tá o, mo bá máa sọ̀rọ̀ bíi ti pásítọ̀, ṣùgbọ́n mi lè jẹ́ kán mú mi. ìwọ gan ni solution wa tó fẹ́ sọ̀rọ̀ tá a fẹ́ tí Yorùbá Nation máa lọ. àṣírí tó wà lọ́wọ́ ẹ̀ tó bẹ̀rù kán má bàa pa ẹ̀yẹn, òun ló fẹ́ fi kọ́ àwọn ènìyàn dé ilẹ̀ ìlérí. gbá ìwọ tó rí àmì méje ṣe tó dẹ̀ bá mi ṣe ọ̀rọ̀ yìí látẹ̀ní lọ, ogun ayé ò ní borí ẹ. àti ń lọ nìyẹn, aago mẹ́jọ ti lù. Deborah
olúwa lónìí wàhálà ànúgbà ẹ ṣé púpọ̀ ẹ já fi tó kù sí ọjọ́rọ̀ ẹ já fi tó kù sí ìgbà tí àyè bá tún gbà wá kábọ̀ ọ̀tá ṣùgbọ́n ẹ bá mi lọ sí YouTube mi mami èèyàn 37 ló ti subscribe síbẹ̀ a ní èèyàn 1000 ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò mí bẹ́ẹ̀ ń tún ètò mi wò ẹ more than 4.7 tẹ́ máa ń wò ẹ lọ sórí YouTube mi ẹ bá mi subscribe síbẹ̀ àìmọye program tó yẹ kó o gbọ́ káyé ẹ nítumọ̀ níbẹ̀ yẹn màá lè ṣe special program tí mò ń sọ yẹn ibi báyìí wọ́n máa ń flag wa ìgbà míì wọ́n máa block ẹ̀ tí ẹ̀ níriwo ẹlòmíì gan ò rí notification ẹlòmíì gan ò rí notification ẹlòmíì gan wọn ò tiẹ̀ rí wò ẹlòmíì ò ráyè wọlé wọ́n ṣẹ̀ tún pè wá dáàdì ìgbà wo lẹ ṣe program àwa náà àárí kankan ṣùgbọ́n tó bá wà lórí YouTube ká à ń ṣe ní orí YouTube yẹn gẹ́gẹ́ bí àwọn ọ̀kàwé ṣe sọ wọ́n ní gbogbo èèyàn ló máa rí wò ìwọ náà lọ bẹ̀ mo máa gbàdúrà fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti subscribe síbẹ̀ mo fẹ́ gbàdúrà yẹn papọ̀ ni ìwọ náà kà bá mi lọ bẹ̀ bá mi tẹ̀ka sí ó dẹ̀ pé 1000 ọmọọba Bíọ́dún Great Grace Chapel ọmọọba Bíọ́dún Great Chapel ọmọọba Bíọ́dún Great Chapel orúkọ tó wà lórí ti Facebook yìí náà ló wà ń bẹ̀ ẹ bá mi lọ bẹ̀ ẹ lọ bá mi subscribe síbẹ̀ gbogbo àwọn program tí a ti ń ṣe náà làwọn èèyàn ti bá mi kó síbẹ̀ káwọn ọ̀dì tí ọ̀jẹ̀lú Tinubu àkọ́ àti gbogbo wọn ká lè gbọ́n tá à ń sọ wọn á gbọ́n bẹ̀. a ò fi gbà kankan I'm not looking for anything from anybody but ran ètò yìí lọ́wọ́ nítorí lè fi ràn án lọ́wọ́ nìyẹn kó share kó bá mi like Facebook yẹn àbí YouTube yẹn ẹ má tí ì pè mí ẹ jọ̀ọ́ ẹ má tí ì pè mí mo máa gbé kọ́ yín mi ì fẹ́ máa gbé ókè ṣé mọ̀ ayọ̀ ayé pọlá ayé àbíyé lọ ẹ bá mi lọ bẹ̀ mami mo fẹ́ máa súre fún gbogbo àwọn èèyàn bẹ̀ létí òkun ní Sunday gbogbo èèyàn máa súre fún bẹ̀ ọmọọba Bíọ́dún Great Chapel YouTube nìyẹn ẹ lọ bẹ̀ Abrahamu ẹ ṣé sà Jọkẹ́ Bọ́dúnrìn welcome mami mi ẹ ráàánú gbà mọ́ mo tún kí gbogbo èèyàn tó kí mi fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórúkọ Jésù ẹ ò ní jẹ̀bi o etí ẹ lọ́wọ́ mọ́sẹ̀ rẹ̀ ayé ò ní fi pa yín lẹ́kùn o ayé ò ní jí yín gbé o bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi tèmi náà ń gbádùn yín ògo Ọlọ́run ẹ já jọ subscribe ẹ wò ó yẹ ká ṣe program lánàá àwọn program pọ̀ ńlẹ̀ fún wa àwọn àṣírí tá a la fẹ́ tó wà ńlẹ̀ ṣùgbọ́n kí ni subscription tá a ṣètò rà kódà àwọn bàbá wa àrọ́sọ̀ṣà ìnára fún wa 30,000 òun làwọn wèrè yẹn tó wá gbé lọ́mọ wa lọ́wọ́ yẹn kódà MTN line là ń lò sí la fi ń ṣe program yẹn a ní láti rà míì padà kétò yẹn lè smooth ẹ rí i pé ìta ló ń sìn ó ti fún wa sáyìn pé ó ti fẹ́ tán 3,000 ló ti fẹ́ tán yìí tábàdàn ní la 3,000 lójúmọ́ ìmòye tó jẹ́ per month ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ mú fọlọ́run bẹ̀ yín ẹ ran ètò yìí lọ́wọ́ kọ́lọ́run náà dá sí ọ̀rọ̀ ayé yín torí bá ní kẹ́ ẹ ran Ọlọ́run lọ́wọ́ mò ń parọ́ èèyàn kan ran Ọlọ́run lọ́wọ́ ètò yìí ní kẹ́ ẹ ràn lọ́wọ́ ẹ dẹ̀ bá mi subscribe síbẹ̀ nọ́mbà mi rèé kẹ́ ẹ bá pè mí tẹ́ ẹ fẹ́ dá sétò yìí ẹ pè mí màmá kan ti ránṣẹ́ sí yín 08257455803 Adonidayo ẹ bá mi tẹ̀ síta Adonibada ẹ bá mi tẹ̀ síta tèmi Busi ẹ bá mi tẹ̀ síta 08257455803 lórúkọ Jésù ò ní fi ọwọ́ sí òkú ọmọ rẹ mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi pátá lórúkọ Jésù ẹ ò ní sọmọ nù. àmì o mami Jọkẹ́ Bọ́dúnrìn àwọn mami wa fúláàgì wa àwọn stíkà tá à ń tẹ̀ àwọn mami wa Jọkẹ́ Bọ́dúnrìn
wọ́n ṣe fún wa nígbà yẹn àbí àwọn náà ni wọ́n ṣe fún wa ó ti tán o we are still need more. ẹ ṣé mọ́mì ẹ ṣé mọ́ God bless you mọ́. I need the sticker we need sticker more. À ń lẹ̀ mọ́mọ́rúwá ọ̀kadà mọ́tò Yoruba Nation we need the sticker ẹ tún bá wa dá sí 7,000 ní the lowest torí tá a bá ti lọ irú ọ̀la sìn à ń lọ Fiji Friday à ń lọ program kan nílùú kan a ò ní wọ́n ní ká má máa dárúkọ bí tá a ti fẹ́ lọ ṣe program gbọ́n a máa tún lè pè fún àwọn ará church yẹn ibẹ̀ yẹn ìbìlú ńlá ni wọn ò dẹ̀ àwọn yẹn náà dẹ̀ sọ pé wọ́n ti ń gbọ́ nípa Yorùbá Nation but wọn ò tí ì rókòdòrò bẹ̀dáàdì mú à ń lọ bẹ̀ lọ́la láti lọ mú ìdí ọ̀rọ̀ Yorùbá Nation sí ìlú yẹn àtàwọn pásítọ̀ tó wà ń bẹ̀ náà ti wà interest adé need the sticker I need the sticker 7,000 ni wọ́n máa ń ṣe ẹ̀yà ká ṣe sticker ẹ jọ̀ọ́ àwọn NYY àbí wọ́n ti sẹ́ndì àwọn bàbá ọ̀rọ̀ pọ̀ eré wọ́n ti sẹ́ndì kìíní yẹn sí wa àwọn náà la fi ń tẹ tọ̀dọ̀ wa náà kò yàtọ̀ sí tẹ̀wọ̀n tó kù tó bá dẹ̀ jẹ́ pé o ní sticker lọ́wọ́ tó fẹ́ kó fún wa ẹ pè mí lórí nọ́mbà yẹn owó ètò ẹ jẹ́ ń tẹ̀ síta torí àwọn tá a ní kẹ́ tẹ̀ síta sí àárín wọn. à ń lọ etí òkun ní Sunday ẹ máa múra lẹ̀ àti gbogbo ẹni tẹ́ bá ti subscribe sórí YouTube mi mo máa pray fún yín tí mo bá rí gbogbo orúkọ yín tẹ̀wọ̀n admin bá mi rí orúkọ yín wọ́n máa bá mi kọ síta each of one of you mo máa pray fún yín ẹ ò ní tòṣì ẹ ò ní fọwọ́ sí ọmọ láyé gbogbo ibi tẹ́ ẹ bá dé láyé ògo ni á fọhùn ilẹ̀ Yorùbá Ọlọ́run á gbà fún wa mo gbàdúrà lẹ́yìn bó ṣe ń jáde lọ ààbò ilẹ̀ Góṣẹ́nì lórúkọ Jésù ààbò tí a fi bo ilẹ̀ Góṣẹ́nì kó wá sórí ẹ̀ ààbò Elédùmarè kó wá sórí ẹ̀ o ò ní jáde lékú lọ́wọ́ o wà nínú ilé ikú ò ní ká ọmọ inú ilé tó wà àìsàn ò ní kọlù ọ́ ọfà lára rẹ kó gbiná gbìdànù ìwọ tó ń ṣàìsàn lọ́wọ́ lórúkọ Jésù àìsàn náà kó sọnù lára rẹ lórúkọ Jésù àyà yóò pa àlejò yóò fi ti bẹ̀rẹ̀ bójó jáde níbi kọ́lọ́fín gbogbo àìsàn lára rẹ iná gbé jáde ìwọ tá a so mókè ìwọ tá a sóre rẹ mọ́lẹ̀ ìwọ tá a so àánú rẹ mọ́lẹ̀ lẹ́ni lórúkọ Jésù ó yẹ ogun ọ̀run kó já ọgbà dìde kó wọnú ògo lọ ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ènìyàn Ọlọ́run kó gbà fún ọ ògo rẹ lọ́wọ́ ènìyàn Ọlọ́run kó gbà fún ọ ilẹ̀ Yorùbá ó yẹ dìde pẹ̀lú ògo rẹ má ra kò mọ́ dìde àwọn tó yẹ kó fún wa ní ilẹ̀ yìí ó yẹ ọ̀run gbé wọn dìde ẹni tí ayé rẹ nílò mọ́mí lọ gbàdúrà yẹn pẹ̀lú Psalm 14 Olúwa wàá pariwo kó gbàdúrà yẹn ẹ̀mẹ̀mẹ̀mọ́ ẹni tó ní solution àṣeyọrí mi lọ́wọ́ Olúwa lọ gbé pàdé mi lọ gbàdúrà yẹn pẹ̀lú Psalm 14 láti wákàtí lọ lórúkọ Jésù ayé rẹ ayé padà wàá dẹ̀ rógolù ayé òní dé ọ mọ́lẹ̀ ó ní tọrọ jẹ ó ní tọrọ mu torí pé ó ń dá sétò yìí ó dẹ̀ ṣí ẹ̀ lẹ́ni orí ọ̀rọ̀ kan ṣí ẹ̀ ń bí lẹ́ni gbogbo èèyàn tó wó mi ni kó ṣí ọ̀rọ̀ yìí tó bá ti ṣí ẹ̀ lórúkọ Jésù ó ní fọwọ́ rẹ mú ikú lórúkọ Jésù ó ní fọwọ́ rẹ sí ọmọ ó máa pẹ́ láyé ó ní rojú rẹ ò ní ríbi bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù tó bá fẹ́ jẹ́ ká gbàdúrà fún ẹ àbó lálàá ìtumọ̀ rẹ̀ ò yé ọ ó dẹ̀ fẹ́ jẹ́ kọ́lọ́run tún fún ọ pé nọ́mbà tó ń wò lórí screen yẹn lórúkọ Jésù ògo rẹ̀ á fọhùn bẹ́ẹ̀ lolúwa wí o bẹ́ẹ̀ lógun ọ̀run sọ èmi àti rẹ a ó tún jọ pàdé láyọ̀ àlàáfíà fún yín o wà bàbá jẹ́ kí n rógolò ló sọ fún ẹ pé wà á rógolò lórúkọ Jésù ilẹ̀ Yorùbá tiwantiwa ni a máa gbà Yorùbá Nation no going back tọkàntọkàn bye.